Kò sí ọ̀rọ̀ méjì tí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ báyìí. Ìyẹn àwọn ọmọ Yorùbá tòótọ́ ọ̀kan tí wọ́n ń sọ báyìí ni wípé ó ti fojú hàn wípé àwọn ọmọ Yorùbá gan-an ló ń gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá nípasẹ̀ àwọn báńdíìtì. Ìyẹn wípé kì í ṣe pé àwọn Fúlàní apààyàn, Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì lásìkò yìí. Àwọn nìkan kọ́ ló ń da iṣẹ́ ṣe ńlẹ̀ Yorùbá, àwọn kọ́ ló sì ń da ilẹ̀ Yorùbá láàmú, bí kò ṣe àwọn ọmọ àlè ọmọ Yorùbá tí wọ́n ń gbàbọ̀dé fún wọn, èyí tí wọ́n ní àṣírí ẹ̀ tú ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kàyéfì. Ìṣẹ̀lẹ̀ tó ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ní èèmọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ní ariwo ńlá mà sọ nígbà tí àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba tán fún lórúkọ báńdíìtì tí wọ́n máa kọ lẹ́tà sí ìlú kan tí wọ́n ń pè ní ìlú Ìkòyílé. Ìlú Ìkòyílé ló wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Oríire local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ pé abẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ó ní ìlú náà wà, ìyẹn àwọn ìlú tó wà lẹ́yìn Ògbómọ̀ṣọ́. Níṣe ni àwọn báńdíìtì ni wọ́n máa kọ lẹ́tà sí ìlú Ìkòyílé, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ní ká máa múra sílẹ̀ de àwọn lọ́sẹ̀ tí ó ń bọ̀, ìyẹn ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí tó jẹ́ 20 nínú oṣù kìíní ọdún tá a wà yìí, the 20th of January 2025. Ṣùgbọ́n ìṣọwọ́ tí àwọn báńdíìtì tó fi kọ lẹ́tà náà inú máa mú fura wá àtàwọn èèyàn tó fi ń sọ pé àṣírí tó tú yìí ó ti fi hàn pé àpọ̀ àwọn ọmọ Yorùbá inú ń gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá nípasẹ̀ àwọn báńdíìtì tó fi ń rí iṣẹ́ ṣe káàkiri ilẹ̀ Yorùbá. Ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni pé ojúlówó Yorùbá ní àwọn báńdíìtì náà fi kọ lẹ́tà sí ìlú Ìkòyílé, bẹ́ẹ̀ náà tó kọ ọ̀kan lédè òyìnbó, tó sì jẹ́ pé bí wọ́n ṣe kọ èdè Yorùbá náà tí wọ́n tó fi àmì sí lórí, ni ló jẹ́ kọ́pọ̀ èèyàn máa wò pé báwo làwọn Fúlàní tí ó jẹ́ pọ́n ló pọ̀ jù nínú báńdíìtì ni wọ́n ṣe mọ Yorùbá kọ bẹ́ẹ̀ tí wọ́n tó fàmì sí lórí. Wọ́n ní wọ́n bá tiẹ̀ mọ Yorùbá kọ, èwo tó ní tàmì tó fi sí lórí. Wọ́n ní dájúdájú ejò ti lọ́wọ́ nù, ó ti lọ́wọ́ ara lé nú. Ọmọ Yorùbá kan ó ti gbàbọ̀dé, ó ti mọ̀ sí ọ̀rọ̀ lẹ́tà náà. Gẹ́gẹ́ bọ́n ṣe kọ lẹ́tà náà, wọ́n ní láti ọ̀dọ̀ báńdíìtì a ó wà ní January 20, ẹ dúró dè wá, àti pé kí ẹ múra fún wa sílẹ̀. A wá láti wá fún yín ní ìbànújẹ́ ní orílẹ̀-èdè yín ní Ìkòyílé, ẹ múra sílẹ̀ fún wa. Bí wọ́n ṣe fi Yorùbá, èdè Yorùbá bọ́n ṣe fi kọ lẹ́tà náà rí o, tó sì jẹ́ pé eléyìí gan ló máa fa ariwo ńlá tọ́pọ̀ ọmọ Yorùbá tí wọ́n fi ń sọ pé bí kú ilé ò bá pani, gẹ́gẹ́ báwọn àgbà ṣe máa ń sọ, lóòótọ́ tòde ò lè pani, àti pé ó ti dájú, ó sì ti fi hàn pé àwọn ọmọ Yorùbá gan tí wọ́n jẹ́ ọmọ àlè láàrin àwọn ọmọ Yorùbá, àwọn gan ló ń gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá o nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìkòyílé, ìyẹn ní ìlú Ògbómọ̀ṣọ́ yìí, nítorí wọn ni kò sí báńdíìtì tó lè kọ èdè Yorùbá tí ó tó wá fi àmì sí gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ yìí.